Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe allegedly bí a ṣe gbọ́ o wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n kọ́ highest water tower fún Queen Naomi o ní inú palace because wọ́n fẹ́ kí wọ́n get sick wọ́n fẹ́ kí wọ́n mu omi tó jẹ́ pé ó wà very very clean. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tì ní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ èmi ọmọ yín Máṣọ́lá, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín, mo dúpẹ́ lọ́wọ́ yín fún support yín, mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo bẹ́ẹ̀ ṣe subscribe ten like ten share. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Mo nífẹ̀ẹ́ yín tọkàntọkàn, mo nífẹ̀ẹ́ yín nítorí pé tí ò bá sí ẹ̀yin kò lè sí èmi. Ẹ̀yin ni ẹ gbé mi dúró, ẹ̀yin ni ẹ gbé Máṣọ́lá Gist TV dúró. Ọlọ́run Elédùmarè á bá mi lọ́wọ́ sí ọ̀rọ̀ gbogbo yín o, ojú ò ní tì yín o. Mo máa ń sọ Yorùbá lórí channel mi, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, mo máa ń sọ̀rọ̀ nípa politics and everything tó ń go on ní orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o so that tí bá ti post any gist ẹ máa rí òkè òkè lọ́la yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Wọ́n ní ìgbà tí kábíyèsí kọ́ highest water tower yìí wọ́n ló ya bàbá kábíyèsí lẹ́nu pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi, kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi. Ọlọ́run Elédùmarè á máa ran kábíyèsí lọ́wọ́, ojú òní ti kábíyèsí. Ọlá Ọlọ́run gbogbo owó tẹ̀ ná yìí Ọlọ́run máa bá mi bù sí àpò yín ò ní gbẹ láéláé kábíyèsí. Wọ́n ní bàbá wọn wípé ó jẹ́ ohun kàyéfì fún bàbá kábíyèsí láti gbọ́ pé kábíyèsí kọ́ highest water tower fún Queen Naomi inú palace. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé ìtú lágbára. Wọ́n ní èyí tí kábíyèsí build yìí tó jẹ́ tí ó lọ sí chamber Queen Naomi wọ́n ní ó tóbi gan. Wọ́n ní wọ́n dẹ̀ tún wá build ìmí tó lọ sí chamber. So ẹ̀yin èèyàn lé kábíyèsí ṣe bẹbẹ o. Wọ́n ní àwọn plastic tank yẹn wípé àwọn èèyàn lè fi nǹkan sínú ẹ̀ kó lọ inject ẹ̀. Wọ́n ní bọ̀ aluminium wọn lèyí tí wọ́n ṣe, wọ́n ní very highest tower ni. Ẹni tó bá lòun gan máa gun bẹ̀ ó máa rí bọ́dànù ó máa ọ̀tá rẹ̀ ni. So kábíyèsí ń try láti protect Queen Naomi àti ọmọ wọn. Gbogbo preparation dẹ̀ ni wọ́n ti ṣe pátápátá láti return sí palace Queen Naomi. Kábíyèsí wọ́n ní àwọn ò fẹ́ problem pẹ̀lú omi. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo wàhálà omi ní Nàìjíríà kì í ṣe kékeré àti iná. So wọ́n láwọn ò fẹ́ problem pẹ̀lú omi fún Queen Naomi o. Àwọn fẹ́ kán lè mu omi tó clean tó jẹ́ pé kò ní sí any problem pẹ̀lú omi fún wọn. In fact bá ṣe gbọ́ gan wọ́n ní omi tó ń ṣe gan wọ́n lọ lead sí chamber Queen Naomi ni. Wọ́n ní ètò dẹ̀ lead sí chamber ti kábíyèsí náà ó wà ńbẹ̀. So wọ́n ní everybody was surprised fún ìgbésẹ̀ tí kábíyèsí gbé yìí wípé inú bàbá kábíyèsí dẹ̀ dùn gan sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé kábíyèsí kì í ṣe ọ̀rọ̀ omi nìkan náà ṣe, oríṣiríṣi nǹkan náà ti ṣe nínú palace. Recently la gbọ́ pé wọ́n ra furniture, wọ́n gbé gold frame, wọ́n fi picture Queen Naomi sí tó yẹ pé wọ́n ní àǹtí wa wọ́n fẹ́ lọ break ẹ̀ ṣùgbọ́n wọ́n ti ṣe kinní yẹn mọ́nú wall so kò ṣe break. Kábíyèsí mọrú àwọn olórí tán fẹ́ so àwọn gan wọn ò mú ní kékeré fún wọn. Ẹ̀yin èèyàn lé Ọlọ́run á wà pẹ̀lú kábíyèsí o. Gbogbo owó tán ná yìí Ọlọ́run á máa pèsè ẹ̀ fún wọn padà ní agbára Ọlọ́run. Ìfẹ́ òtítọ́ là ń pe ọ̀rọ̀ yìí kì í ṣe ìfẹ́ wípé a lé nǹkan sójú àbí a lo nǹkan tó yẹ táwọn obìnrin máa ń lò tán máa ń sọ yẹn. Mi ì mọ orúkọ ẹ̀ pé so mi ì fẹ́ pè.
so ṣùgbọ́n à ń sọ̀rọ̀ ìfẹ́ òtítọ́, so ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ibi tí ìfẹ́ òtítọ́ bá wà ibẹ̀ lọ́lọ́run máa ń wà. So ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi. Gbogbo owó tí kábíyèsí náà ọlọ́run á pèsè ẹ̀ fún wọn padà. Ẹ̀yin ènìyàn létí ẹ̀ ń gbọ́ mi, etí tẹ fi ń gbọ́ mi ò ní di o, ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.